Ìwé Oníwàásù orí kẹfà ẹsẹ̀ ìkíní. Ibi kan bẹ tí mo rí lábẹ́ oòrùn, ó sì sọ̀pọ̀ láàrin àwọn ọmọ ènìyàn. Ẹsẹ̀ ìkejì. Ẹni tí Ọlọ́run fi ọrọ̀, ọlá àti ọlà fún, tí kò sí nǹkan tí ó sì kù fún ọkàn rẹ̀ nínú gbogbo tí ó fẹ́, ṣùgbọ́n tí Ọlọ́run kò fún ní agbára àti jẹ nínú rẹ̀, ṣùgbọ́n àwọn àjèjì ènìyàn ni yóò jẹ́. Asán ni èyí, àrùn búburú sì ni. Ẹsẹ̀ ìkẹta. Bí ọkùnrin kan bí 100 ọmọ tí ó sì wà ní ọdún púpọ̀, tó bẹ́ẹ̀ tí ọjọ́ ọdún rẹ̀ pọ̀, tí ọkàn rẹ̀ kò sì tún kún fún ohun dídára, àti pẹ̀lú tí a kò sí sí ìsìnkú rẹ̀, mo ní ọmọ ìṣẹ́nú sàn jù ú lọ. Ẹsẹ̀ ìkẹrin. Nítorí pé lásán ni ó wá, ó sì lọ ní òkùnkùn, òkùnkùn ni a ó sì fi bo orúkọ rẹ̀ mọ́lẹ̀. Ẹsẹ̀ ìkarùn-ún. Pẹ̀lúpẹ̀lú òun kò rí oòrùn, kò mọ ohun kan, èyí ní ìsinmi ju èkejì lọ. Ẹsẹ̀ ìkẹfà. Àní bí ó tilẹ̀ wà ní ẹgbẹ̀rún ọdún lẹ́rìn méjì, ṣùgbọ́n kò rí rere, ibi kan náà kí gbogbo wọn á rè. Ẹsẹ̀ ìkeje. Gbogbo làálàá ènìyàn ni fún ẹnu rẹ̀, ṣùgbọ́n a kò tí ì tẹ́ adùn ọkàn rẹ̀ lọ́rùn. Ẹsẹ̀ ìkẹjọ. Nítorí pé èrè kí ni ọlọ́gbọ́n ní ju aṣiwèrè lọ, kí ni tálákà ní tí ó mọ̀ bí a ti ń rìn níwájú àwọn alààyè. Ẹsẹ̀ ìkẹsàn-án. Èyí tí ojú rí sàn ju ìró káàkiri ìfẹ́ lọ, asán ni èyí pẹ̀lú, àti ìmúlẹ̀múfo. Ẹsẹ̀ ìkẹwàá. Èyí tí ó wà àti dá orúkọ rẹ̀ rí, a sì ti mọ̀ ọ́n pé ènìyàn ni, bẹ́ẹ̀ ni kò lè bá ẹni tí ó lágbára jù ú lọ jà. Ẹsẹ̀ ìkọkànlá. Kíyèsí, ohun pípọ̀ ni ó wà tí ń mú asán bí sí, èrè kí ni ènìyàn ní. Ẹsẹ̀ ìkejìlá. Nítorí pé ta ni ó mọ ohun tí ó dára fún ènìyàn ní ayé, ní iye ọjọ́ asán rẹ̀ tí ó ń lò bí òjìjí. Nítorí pé ta ni ó lè sọ fún ènìyàn ní ohun tí yóò wà lẹ́yìn rẹ̀ lábẹ́ oòrùn. Giscom TV, nífẹ̀ẹ́ láti wò ó.